Africa Content TV. Otiya, ẹgbẹ́ bìkìbìkì, pápá ṣàìdọ̀ pápá, olùrọ̀ mi lórí títì. Ìyá Sàlátù bó ṣe. Àyìndé voice of self please. Ẹ wọlé. Ọ̀pọ̀ sára ògo, sára wo ìtọ́nà ògo. Ògo olúwa ni ògo tí mo rí ìtàn débi pé láìsàn náà tó tọ́nà gan wà lẹ́tọ́. Kò sẹ́yìn tó máa lóhùn òmòṣùpá. Sábàlẹ̀ ni tó sọ pé òun òmòṣùpá. Ẹyẹ fi sílẹ̀ bóyá bí ìyẹn ò jáde rí. Àfàìmọ̀ bóyá náà ó lọ ló ń gbé. Ìjọba yẹn lórí ilẹ̀ láti rògbò òṣùpá o. Ó ṣe ìdúrà ìjìwọ́ náà lọ́jọ́ ògbó. Wọ́n bí ọdúnlẹ̀. Dúró, wọ́n lè mọ́ mi ẹ̀yà fọ́tò fún. Ẹ̀yà fọ́tò fún lọ́jọ́ ògbó jọmọ́. Ó fẹ́ owó ọ̀fẹ́ olówó. Kí ló tún fẹ́? Owó ọ̀fẹ́ olówó. Ọba àfọlọ́wọ́ gidi. Torí pé tómi bá ń hù mí, torí bá ń mú tí mo bá ń kọ́ fújì. Ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wẹ́wẹ́ mọ́. Ọba ní kó gbọ́ fújì tó lé jó kan lòun jó. Ẹjẹ́ kó fetí kò ní sáńsá àwòṣẹ́. Ìdálùjọ tó lè kú sí balẹ̀ nìyẹn. Torí ń lọ lórí ọ̀tá mú rẹ̀ ṣe ní. Torí ń lọ lórí ọ̀tá mú rẹ̀ ṣe ní.